tí n bá ń ṣe show tí n bá rí tẹ́ dárúkọ Ìyábọ̀ Òjó mi máa gégùn fún yín. Ẹ jẹ́ ra máa ṣe fàájì ni mo bá délé ni. Ẹ bá mi wá súyà aláta irú ìtànà, ẹ bá mi pè wọ́n tí ra máa fi jógẹ̀. Èèyàn ń ba tèèyàn jẹ́ ní kán bá parí ìjà nítorí pé ẹ jẹ́ èèyàn láyé, torí pé ẹ tí ì lákòjọ, torí pé ẹ ní lárí, torí kò dá fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ̀dẹ̀ ni wọ́n ṣẹ̀ gbé yín dé mọ́ṣúárì ni, spirit yín ló ń sá kiri lórí íńtánẹ́ẹ̀tì tó ń táì. Ìyábọ̀ Òjó tó ń ba tèèyàn jẹ́, tó ń gba ransom. Ṣé Ìyábọ̀ Òjó máa ń bá àwọn èèyàn jà ni? She destroy people. Ó mọ mí ni pé èèyàn bá èèyàn jà ni. Èèyàn bá èèyàn jà, ìtumọ̀ ẹni pé èmi àti ẹjọ́ jà. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ti jáde o wípé òun ò bá Ìyábọ̀ Òjó dájà. Ó dẹ̀ tún sọ pẹ̀lú fún gbogbo àwọn warriors rẹ̀ ní orí ètò tó ṣe lánàá. Ó sọ wípé ẹnikẹ́ni tó bá pe orúkọ Ìyábọ̀ ní ètò òun, ó ní òun yóò gégùn fún un ni. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó ti set láti parí ìjà tó wà lẹ́rìn Ìyábọ̀ Òjó àti òun fúnra rẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó ń sọ lórí ètò náà kí ẹ lè rí ẹ̀rí dájú wípé kò sí ìjà mọ́ lẹ́rìn àwọn méjèèjì. A dẹ̀ decide àkíra wa mọ́ ìjà nìyẹn. Àbẹ́mi àti àjọ jà, à ń kíra wa bọ̀ àṣẹ dáadáa mọ́. Ẹ kó ra fata sírò àtàná yẹn náà, kó wá bá mi ra júùsì gbèsè. Èèyàn tó máa lúgọ, tó máa lọ parọ́ fún àwọn èèyàn kó wá máa bà tèèyàn jẹ́ láì ṣe nǹkan kan, láì ṣe láì rò ó, á dẹ̀ mú ayé aláyá dẹ̀ bàjẹ́. Ìyá kan ló bí Naira Marley.